الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم. أتضى أبو هريرة رضي الله تعالى عنه وعلى تضى النبي صلى الله عليه وآله وسلم ونبي صحيح الدنيا سجن المؤمن وجنة الكافر. الدنيا سجن المؤمن. Ilé ayé tá a wà yìí ọgbà ẹ̀wọ̀n ni fún àwọn olùgbàgbọ́ òdodo. Wa jannatul kafir. Ọgbà ìgbádùn ni fún àwọn kèfèrí. Ad-dunya, ilé ayé tí a wà yìí tá a mà. Ilé ayé tí èmi àti ẹ̀yin tájọ́ mọ̀ yìí. Ilé ayé tí ẹ pé a sùn bẹ́ẹ̀ lánàá ta tó jí sínú rẹ̀ láàárọ̀ yìí. Tààdẹ̀ tún sẹ̀mí nínú rẹ̀ tí ó fi di alẹ́ tòní. Ilé ayé yẹn síjínù lil mu'mini ni. Síjínù lil mu'mini. Ọgbà ẹ̀wọ̀n ni fún mùmìnì. Restricted place ni fún mùsùlùmí. It is not a free word fẹ́ni tó bá pèrè lólùgbàgbọ́ nínú Allah ọba ọ̀kan ṣoṣo, ọba tó ní sánmà àtilẹ̀, ọba tó dá ẹ̀dá. Khaliqu kulli shay. Ẹni tó bá gbà yìí pé Allahu ni khaliqu kulli shay, olùdá gbogbo nǹkan. Torí pé méjì mẹ́ta làwọn èèyàn pín sí. Méjì mẹ́ta làwọn èèyàn pín sí. فَأُولَئِكَ مُؤْمِنٌ. Mùmìnì bẹ ayé alladhi yu'minu billahi wal yawmil akhir wa yu'minu bi rusulihi wa kutubihi wal yawmil akhir wal qadar. Ẹ tó gbọ́ Ọlọ́run bá gbọ́, tó gba Ànábì gbọ́, tó gba àwọn tírà Ọlọ́run bá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó gbàgbọ́. Àní mùmìnì. Alladhi la yushriku billahi shay'an. Ẹni tí ò ṣẹbọ kankan mọ́ Allah bí ó tilẹ̀ kó kéré mọ́. Kò bá wọn bọ Ọya, kò bá wọn bọ Ṣàngó, kò bá wọn bọ odò. Ó gbà pé Allah tó ń bẹ lókè sánmà nìkan lọ́ba tá a máa ń jọ́sìn fún. Ó sì gbà pé Muhammad sallallahu alayhi wa sallam, Allahu yìí ló rán sí gbogbo àgbáláyé. Al-mu'minu nìyẹn. Ṣé tó bá gbọ́ Ọlọ́run bá gbọ́ bá a ṣe ṣàlàyé rẹ̀ yìí. Fad-dunya sijnu lahu. Fad-dunya sijnu lahu. Ayé tá a wà yìí bí ọgbà ẹ̀wọ̀n ni fún. It is a restricted place. Bí ọgbà ẹ̀wọ̀n ni fún. Ṣùgbọ́n ìran àwọn èèyàn kejì kẹta al-kafiru billah, ẹni tí ò gbọ́ Ọlọ́run bá gbọ́ tó lóun gbà pé Ọlọ́run bá ń bẹ kò sẹ́ Allah yìí ṣe ọba kì í sọ Ọlọ́run táwọn. Ní aláwọ̀ Ọlọ́run àwọn lárúbáwá ni kì í ṣe kíní kan tó ń sọ̀sọ̀kúsọ tó ń sọ yánmọ̀yánmọ̀ pé Ògún lòun máa sìn, Ṣàngó lòun máa sìn tóun. Kèfèrí nìyẹn. Fahadihi dunya. Ayé yìí tá a wà yìí jannatun lahu. Ayé ìgbádùn ní fóun. Daruhum ya'kuluna wa yatamatta'una. Ẹ fà wọn yẹn lẹ̀ kán máa jẹ, kán máa mu, kán máa gbádùn. Ẹ fà wọn yẹn lẹ̀ kán máa jẹ, kán máa gbádùn. Bó bá ṣe wù wọ́n ni kán máa ṣe. Tó bá wù wọ́n kán gorí ilé kán bẹ́lẹ̀. It is a free world for them. You say
free word ní fáwọn torí pé kí ni àwọn ò gbọ́ Ọlọ́run ọba àti ànábì rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallama ò gbà wọ́n gbọ́ ṣùgbọ́n tó bá gbọ́ Ọlọ́run ọba àtànábì àtọjọ́ kẹyìn gbọ́ ilé ayé yìí is a restricted place for you o lè máa napá bó bá ṣe wù ọ́ o lè máa yan fandafanda rárá because ọba tó nílé ayé yìí tó dálé ayé yìí ó gbé àwọn òfin kalẹ̀ eléyìí ni kò ṣe o gbọ́dọ̀ ṣe yẹn eléyìí ni kò jẹ o gbọ́dọ̀ jẹ yẹn eléyìí ni kò mu o gbọ́dọ̀ mu yẹn akáraṣe àwọn nǹkan tó ní a máa ṣe nǹkan tó ní a máa jẹ nǹkan tó ní a máa mu tó ní a máa wọ̀ òun ló pọ̀ jù tó jẹ́ halal ó wá láwọn eléyìí àwọn péréte yìí má jẹ má mu ó fi restrict wa olùgbàgbọ́ òdodo Allah yóò gbà pé Olúwa mi ní kí n má jẹ eléyìí ó ní kí n má mu eléyìí ó ní kí n má lọ síbí ó ní kí n má wu eléyìí so restriction yẹn fólùgbàgbọ́ òdodo ni. láwọn òfin ni wọ́n fi gbogbo ọwọ́ mẹ́wàá ìwà jẹun láàfin ní tún ikù sílẹ̀ ká mọ́ sá dá nǹkan sí yàyàyàyàyà láà so for hadhihi dunya lil mu'mini sijnu ayé yìí ọgbà ẹ̀wọ̀n ní fẹ́ tó bá pera rẹ̀ ní mu'mini amal káfíìr bọ́ kèfèrí tó tẹ̀lé légún káàkiri kèfèrí tó ń bọ ọya ẹ jẹ́ ká gbádùn ayé o káwọn máa gbádùn ayé lọ o àwọn mùnáfíkì tó sì jọ ìwọ̀n ìsọ̀rí èèyàn kẹta nìyẹn àwọn mùnáfíkì tó jẹ́ pé yudhabudhabina bayna dhalika la ilaha hulahi wa la ilaha hula mudhabudhabina bayna dhalika tó pé àárín pẹ́ńpẹ́rẹ́ mùsùlùmí láàárọ̀ tó bá dọ̀sán ọdí kèfèrí làwọn wà tó pé ẹ̀yìn àwọn kèfèrí làwọn máa ń tò sí káwọn náà gbádùn ayé o ọ̀rọ̀ táwọn bí sọ sallallahu alaihi wasallam kò bá wọn wí o wọ́n rí stíríìtì mùnáfíkì lọ gbádùn ayé ẹ̀ lọ bá wọn kèfèrí gẹjọ wọn gbádùn ayé agáláṣe mùnáfíkì náà tẹ́lẹ̀ kèfèrí ni innal munafiqina fi darkil asfali minan nar wa lan tajida lahum nasira so ìdìgbòjìgbò náà lọ́la mùnáfíkì kúkú wà náà tẹ́lẹ̀ ṣùgbọ́n ìwọ tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ àtijọ́ kẹ́yìn o lè jẹ bó ṣe wù ọ́ o lè mu bó ṣe wù ọ́ o lè rìn bó ṣe wù ọ́ o lè sọ̀rọ̀ bó ṣe wù ọ́ o lè gbọ́ràn bó bá ṣe wù ọ́ o gbogbo nǹkan kọ́ ló mọ tẹ́tí sí o gbogbo nǹkan kọ́ ló mọ ranjú rẹ̀ gànà sí o àwọn kankan bí wọ́n ti ó gbójú rẹ̀ lẹ̀ nígbà ọ̀jẹ̀ ń wo eléyìí haramu ni gbogbo kankan ló mọ tẹ́tí sí àwọn kankan bẹ tó bá ti gbọ́ bá àwọn òbí la ọ̀jẹ̀ ń gbọ́ eléyìí haramu ni gbogbo nǹkan kan ló máa jẹ o àwọn kan tó bá ti di ó lè máa sọ̀rọ̀ àsìkìn lójú rẹ pé ó máa ń sọ̀rọ̀ ṣùgbọ́n haramu ni mi ò jẹ bó sì máa lò sẹ̀mí ayé rẹ nìyẹn ibi ni o jẹ sí ibi ni o máa jẹ sí ẹ sì wá máa wò Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó sọ̀rọ̀ yìí ó jẹ́ ká mọ̀ pé ẹni tó jẹ́ kèfèrí náà by implication náà ó náà wà restricted ṣùgbọ́n ìfẹ́ inú rẹ̀ ló restrict rẹ̀ ìfẹ́ inú rẹ̀ ló sì imprison tó ń sọ ti yé ẹni tí ò bá gbà kófì Ọlọ́run bá restrict òun ìfẹ́ inú rẹ̀ ó sọ di ẹrú ẹni tó mọtí káàkiri tó ń gbé ìlú bí àkáàkiri kí ló ń tẹ̀lé ìfẹ́ inú àrí ìfẹ́ inú náà tì síbi kan náà ni pé máa náwó rẹ̀ lọ máa náwó àpà lọ máa ná lọ tí ó fi gba owó ẹ̀jẹ̀ mọ́ ṣe sì náà lọ lábídún tí ó fi lọ káìsàn mọ́ jẹ rìbá lọ tí ó fi jẹ gbèsè torí pé àwọn tọ́rọ̀ pé àwọn free yẹn náà there is no freedom for them in reality àwọn mùmínì tádàbẹ́ ni yí pé free yẹn àwa gàgàrà ní freedom àwa la ní peace torí pé tó ní wá ní ká má jẹ yẹn for our own good ní sódì yẹn nǹkan burúkú tó ní a máa gbọ́ yẹn for our own good ni ibi burúkú tó ní a máa lọ yẹn for our own peace ni ṣùgbọ́n àwọn kèfèrí mùnáfìkì tẹ́gbẹ́ àwọn free yẹn
gbàtà bá kan sùtá torí bó bá ṣe wọ́n tán ara wọn padà sí kíni o ara wọn padà balẹ̀ ẹni wọn padà jókòó pé ó ń sílé ayé òun lò tuntun lọ́wọ́ bá ní pé wọ́n mú mi ní lórí ayé rẹ̀ dáadáa lò ó bó ló wá sí fẹ́ bó ṣe sọ́nu Kùránì lò ó bó ṣe wá nu súnà tó bá ní kó lò ó bẹ́ẹ̀ fáǹfààní ara rẹ̀ ni fáǹfààní ara rẹ̀ ni o ìwé bá ń parọ́ pé kíni kan wọ́n ṣe kíni kan àwọn tó máa lọ́wọ́ kíni kan àwọn ti ṣe kíni ò lè bá wọn sí bẹ̀ bákan àwọn yẹn kó sínú mmm àbí nǹkan síbẹ̀sì àbí kí wọ́n gbé tẹ́jẹ́ gbèsè ẹ̀ lọ mùmíní tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí ò bá wọn dá sí nǹkan kan òṣòwò ẹ̀ àwọn mùsùlùmí kan kó sí o látara kílàtù wà dọ́ọ̀fù ìmọ̀ látara pé ìmọ̀ ni wọ́n lẹ̀ wọ́n tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ lódodo ò ní kó sí ò ní jì sọ́fẹ̀ àwọn kan ẹ̀ òmìnira eléyìí tó bá ń lọ tó bá jáde ilé ọmọ tí ó rìn sí ọmọ tó wọn gbọ́dọ̀ rìn sí. So ẹ jẹ́ ká máa gbélé ayé lábẹ́ òfin Ọlọ́run ọba lábẹ́ súnà Ànábì rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ibẹ̀ láti rí dùnú láti rí fọkànbalẹ̀ wa man a'rada an dhikri fa inna lahu ma'ishatan danka wa nahshuruhu yawmal qiyamati a'ma qala rabbi lima hashartani قال كذلك أتتك آيات فنسيتها وكذلك اليوم تنسى tó bá ṣe tọ́lọ́run orí gbádùn láyé tó bá kẹ́yìn sọ́lọ́run tó rò pé ó wá freedom yẹn yóò padà di ìgbèkùn fún ọ gbà tí àìsàn bá gbé ọ dì sílé tó lè jáde ojú rẹ̀ ó wálẹ̀ nígbà tó bá ná gbogbo owó rẹ̀ tán tó rí nǹkan ná ojú rẹ̀ ó wálẹ̀ nígbà tó bá káìsàn látara ìsìnà tó ń ṣe káàkiri ojú rẹ̀ ó wálẹ̀ sòmùmùní tó bá dótọ́ ọlọ́run tó dótọ́ Ànábì rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam yóò rí fọkànbalẹ̀ láyé ọkùnrin ó balẹ̀ owó díẹ̀ tọ́lọ́ bá fún àlùbáríkà ogun torí kò ní nẹ́nà àpà kò ní lọ fún ta bàbá àjẹ̀bù àmọ́ yóò làwọn èèyàn máa ń lùs lórí bàbá àjẹ̀bù every blessed day owó tẹ́lẹ̀ omi pa lánàá ó pa ó ríbiríbi lánàá àárọ̀ yìí yóò lọ sáré ta bàbá àjẹ̀bù pé òun jẹ kó tó dalẹ̀ bí ó bá dalẹ̀ wà ní òjẹ́ ó ti sọ bí 10,000 20,000 100 ẹlòmí 1 million tó ní sọnù lórí bàbá àjẹ̀bù wọ́n mú mi ní tí ò bá wọn débẹ̀ ọkàn tí ẹ balẹ̀ àbúrò ẹ̀dẹ́dà kí ó fi ẹ̀sìn kó fi rọ̀ wá lọ́rùn o ẹ má rí ẹ̀sìn gẹ́gẹ́ bí àjàgà ẹ má rí ẹ̀sìn gẹ́gẹ́ bí ìgbèkùn ẹ̀sìn kó o sì Ìsìláàmù gangan ní ìtúsílẹ̀ gbogbo aráyé yóò dàbí ìgbèkùn ni ṣùgbọ́n òun gangan ní kí ni o ní ìtúsílẹ̀ òun gangan ní ìtúsílẹ̀ lòfin ní náwó rẹ ní láàpá lòfin ní sí àsìkò rẹ ní lòfin ní sí ìlò ẹwà àwọn tó máa ń tẹ̀lé àwọn eléégún káàkiri subhanallah wọ́n sì wéṣà àsìkò wọn rábínú lọ́dẹ̀ náà kó ṣàánú wa so ẹ má sá kúrò níbi òfin ẹ̀sìn ẹ má ro òfin ẹ̀sìn gẹ́gẹ́ bí àjàgà abúlọ̀dẹ̀dà kó ṣe wá ní mùsùlùmí dáadáa wọ́n ní kí mùsùlùmí obìnrin kó múra dáadáa àwọn aráyé sọ wọ́n pa ògo rẹ̀ mọ́ lára subhanallah ìmúra tó rí mùsùlùmí mú yẹn gángan ní ìdáàbòbò fún ó gángan ní protection fún ó ní zalika adina ìrọ̀ fúnná fádà yùzẹ̀ olúwa ní tó dáa tá a fẹ́ fi mọ́ àwọn obìnrin nìyẹn káwọn bá àmọ́ fara ni wọ́n ètò wọn bí skirt jáde gbogbo tájà tẹ̀ra ọkùnrin ní ọmọge tó bá gba kọ̀rọ̀ wọ́n lè ṣe ń sùtá so kó o ṣẹ̀sìn lọ́kùnrin lóbìnrin gangan ní protection ó gangan ní freedom wọ́n tó bá ti ló ṣẹ̀sìn èèyàn ti kó lá èèyàn ti wó lá nìyẹn o èèyàn ti sórí ibú nìyẹn o kọ́lọ́mọjà sórí ibú wa sallallahu ala nabiyyina Muhammadin
وآله وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته.